ọ̀lẹ́ ọkùnrin ọ̀lẹ́ ni ẹ káwọ̀dì ní oṣù tí ń di ẹrù ó ti lọ ó ti sọ mí di máa gbó lọ ó ti sọ mí dájá. mo ní kó má jẹ́ káwọ̀dì ilé ayé ẹ̀ mọ́ ṣe bí ọkùnrin gidi ó kì í ṣọkùnrin gidi mo máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ wà á ti sáré wọlé wà á ti máa káṣọ 2 to 3 4 5 days ó ní wánulẹ̀ wà á máa bọ̀ kó sí nǹkan tó jọ lẹ́yìn kò sí nǹkan tó jọ kò síbi tó lọ àjọ máa jọ náà tán bí owó ni. ṣé mo rí pé mo tọrọ anything enough. wá bá mi jà do like a man bá mi jà ṣé bí ọkùnrin gidi bá mi jà lọ́mí kò kí sáwọn ọmọlé bá mi jà wọ́n sì kọ́ tó máa ṣe fún mi ìwọ́kẹ̀ mélòó lára ẹ̀ nínú egun tí mo ní máa lù ẹ̀ pa. mo fẹ́ fi òṣì ẹ sílẹ̀ kó máa dáṣẹ́ òṣì ẹ bọ̀ tó bá ní kí n má tún jáde máa tún tẹ́ ẹ lọ́rùn. o lè jáde. oṣù tó wà lára ẹ̀ máa kó ṣe kó tẹ́ ẹ lọ́rùn. o lè jáde yá ìgbógun láìkí gangan nìyẹn mo fi kájọ nọra wa pa ni. bẹ́ẹ̀ ni kémi àṣẹ jọ nọra wa pa. kájọ nọra wa pa kájọ ìwọ̀n tó lè jà jù. kò ní take me ní 2 minutes kó tó di pé màá nù ẹ̀ wá dákú. 2 minutes tiẹ̀ 1 sec ni màá fi bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣé táyé pé mo jẹ́ obìnrin lójú ẹ ọkùnrin ni mí màá nù ẹ̀ pa tí bá ṣe nù ẹ̀wọ̀ bẹ́ẹ̀ tún màá nù ẹ̀wọ̀ kíchìn tó bá tún lè dùn bá tún fi òòbẹ̀ ẹ̀jà ibi tó tún lọ yẹ gan àti gbọ̀dọ̀ rárá rírọ̀ dé.